ọlọ́run ọba ló gbé oúnjẹ ọlọ́run gàdí gbogbo kálukú lọ. túbẹ̀ máa wọlé máa rọra. túbẹ̀ la ábí fi sara irú maraku. máa wọlé máa rọra fún ẹni tó bá ti lọ sí Maka tó lọ sí Madina tó sì lọ kí oúnjẹ ọlọ́run ní Madina. masalika kasalika bi duniya nahimu musawaku. bẹ́ẹ̀ náà ni láyé ní a máa rí ìṣẹ̀lẹ̀ lọ́wọ́. ẹ jẹ́ kí a ṣe ti lè fárùn mẹ́wàá iná láàdà fún wa ní ìka ìṣọ̀kànlá. àtẹ̀lọ́lá 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 lẹ́yìn eléyìí káwá ṣègbọ́dọ̀ kálí ṣàádà ètí gbogbo wa jẹ́ ń gbèsè ẹnikẹ́ni tí ọba san ọba ìfàyélẹ̀ nínú sàárè ní ti bẹ̀rẹ̀ yà láti mẹ́wàá محمد رسول الله تشكر الله لا إله إلا 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 الله مكي وقولي mo kí gbogbo ẹ̀yin ìjọ ìlànà Islam bá a kú ire. alhamdulillah níjẹ́ òní la wà nínú Rajab àwa sọ̀kalẹ̀ rẹ̀ alẹ́kọ́lọ́ níjọ́ mi ọba wa láyé bí ọba kúkú jẹ́ ọba wa nílé ẹjọ́ tá a mú lọ. ọwọ́ ni ọba wa lẹ́yìn tí ìṣe pé bóyá nǹkan kan lórí tí ń bà á lẹ́rù lára wa. ọ̀fẹ́ bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ni a kú oríire pé oṣù náà tún bá wà láyé. lẹ́yìn bẹ́ẹ̀ ọ̀rọ̀ wa tí a fẹ́ bára wa sọ lónìí ìkìlọ̀ mẹ́mẹ́ ìtanijí mẹ́mẹ́. ìsọfúnni pé àṣewé agbẹ́jẹ́ mọ́wọ́ mẹ́mẹ́. torí bẹ́ẹ̀ Al-Qur'ani kí ọlọ́run fún ànábì sallallahu alaihi wa sallam ibú odò ni níbi tí èèyàn kan bá mọ̀ ọ́ wẹ̀ máa ní kó jókòó jẹ́. bai kama da kifin teku kifin rijiya bai kama da kifin teku ẹja náà kàdá ọgbọ́dọ̀ kó wọ́n ṣèṣe ẹja tí ń bẹ lókun. bí ẹja náà kàdá bó ti lè wù kọ́ mọ̀ràn tó méjìlá ìkan náà nìwọ̀n rẹ̀ ìwẹ̀ òwò nìkan ló lè wẹ̀. ẹja náà kàdá ò lè wẹ̀wẹ̀ ìbú kó lè fàyà wẹ̀ kó lè fẹ́yẹ wẹ̀ kó lè fẹ̀gbẹ́ wẹ̀ ọmọ òbí. ṣùgbọ́n ìjà òkú tàbí àṣà ibi kíni ló lè wẹ̀dẹ́ kí n bá wẹ̀ lọ ohunkóhun ló lè bá pàdé lórí ìwẹ̀ rẹ̀. nítorí bẹ́ẹ̀ Al-Qur'ani tọ́lá ń gbọ́ bọ́ Ànábì Muhammad ní ìtumọ̀ ń bá wáyé lórí ẹ̀. ẹni ọba arúgbójú kó béèrè pé ń wọ ẹtì rí ìtumọ̀ yìí. èyí ṣe pé kéèyàn kan á gbọ́dọ̀ sí ìtumọ̀ ká tí í gbé bẹ́ẹ̀. ọmọ ìwé ọdún ń bọ̀.
wani ya fi wani mutum ba daidai ba an jura wala kì í ṣe tìjà lọ́jà ẹlòmí ìwáyé látọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú ìmọ̀ ọ̀pọ̀lẹ̀ tó bọ́bá lọ kọlù ọkàbùkù ó dá èèyàn wáyé pẹ̀lú ìmọ̀ máa lọ wí báyìí láyé máa lọ ṣe báyìí èèyàn bá wá pẹ́lẹ́ kí ó tó lọ́wọ́ kọlu èèyàn bẹ́ẹ̀ yóò sì tẹ́ yóò bàtẹ́ tẹ́jì wọ́n bá gbọ̀nà ọ̀tẹ́ wọ́n kó bàtẹ́ lé. ọjọ́ ọbẹ̀ wá àwọn agbọ́rọ̀gbọ́rọ̀ ká ṣọ́ra fọ́rọ̀ láti gbọ́ àwọn asọ̀rọ̀sọ̀rọ̀ ká ṣọ́ra fọ́rọ̀ láti sọ. Al-Qur'ani ìmọ̀ àyàwó ó dàbí ẹni tí gbogbo wájú dágbére ó lé láti ìlú òkè àwọn ìlọ síkò ọkọ̀ bá wá kó gbogbo wa oníbo ní gárẹ́jì rẹ̀ onídòónù. Ibo làwọn èèyàn mi ń jẹ́ lẹ́kọ̀ọ́ wọ́n ní bá dí àná. Àwọn àjọ owó kọ̀ lẹ́kọ̀ọ́ gbogbo àwọn sọ̀ ń lò. Àníyàn kẹ́nìkan ní pé gbogbo ibi tí ń jẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ mọ̀. Ọwọ́ àwọn tó lọ gbogbo àdúgbò Èkó ẹ̀rọ gbogbo àdúgbò Èkó àwọn oníṣẹ́ yìí. Ẹni wọ́n máa gbóhùn káàkiri iye tó bá já sí òwò ọ̀sán. Wọ́n wá bẹ̀rẹ̀ sí gbé láti dùn. Wọ́n náà ti kẹ̀yìn sóògùn tí mẹ́ta ó ní wọ́n padà bẹ̀. Wọ́n ní sọ oríṣiríṣi tó lọ sí ẹ̀sà yìí bọ̀rọ̀ ló wù èyí. Ó ní èso ṣẹlẹ̀. Wọ́n pe dókè ọmọ pé omi làwọn kàn. Ìrọ̀ wọ́n tọ́nù. Wọ́n tọ́nù. Wọ́n tún gbé bọ̀. Ẹni wọ́n yà sí síríìtì dáhùn kan wọ́n ní kálò síríìtì máa ní orí ẹ̀rọ abẹ́. Wọ́n jáde síríìtì olókùn kan. Wọ́n tún gbé ìyàwó náà títí ó fi parí gbogbo síríìtì ìbúdó mẹ́ta. Ó fi hara sórí ìtàwọn kan lọ. Ọwọ́ ní kò sólè kú wáyé. Àwọn wáyé ọkọ̀ tó bẹ̀rẹ̀ sí gorí bíríìjì ọlọ́nà ìjọra rẹ̀. Ó ní oṣù lọ́nà ìjọra. Wọ́n wá dé ibi ìjọra. Ọ̀nà wo ló yà lọ́wọ́ tó wọlé náà bá díà? Ọlọ́ni ẹgbẹ́ ọkọ̀ ibẹ̀ ló ń bọ̀ ẹ̀sùn lọ́nà bẹ̀. Kí n má bàa da ojókòó púpọ̀. Kájà àwọn má bàa bẹ́yìn fẹ́ máa gbọ́ mi lórí atẹ́gùn. Wọ́n wá fojú bí ọ̀sẹ̀ kan wọ́n fi gbé yípo gbogbo síríìtì Èkó ó ti kọ́ ọ lẹ̀. Ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n yìí ọwọ́ kọ̀dẹ́gbẹ̀ tí ń lọ bá yà ndí ó ti ṣe sọ́nú lé. Ọ̀nà síríìtì kankan mọ́. Wọ́n wá padà délé. Wọ́n ní kẹ́kọ̀ọ́ máa wá kọ́mẹ́ǹtì lórí Èkó. Ẹni tí ń lọ bá yà tí Èkó máa yà. Ọwọ́ ní kò sí tó wòlé sọ lórí Èkó ṣé ò tọ́lọ́ sọ. Báńkì ráàlì ti rí nù. Ìlú wa ilé ìwé yí. Wọ́n máa ń sọdún kan wọ́n ń pè é lọ́dún Ṣàngó. Tó bá wá di pé wọ́n jẹ wọ́n mú tán, àwọn bàbá wa kọ́ lù wọ́n àtà. Wọ́n máa wá lù. Olùwà wà nínú padà mọ̀ bá ní tó gbé wọra. Àlejòbí ọgbà màlàdé lèròjó dé. Obì ọgbà màlàdé lèròjó dé. Àjíjú ẹlẹ́yà dọ́dọ̀ lórúbì ọgbà màlàdé lèròjó dé. Ìyàbá màlá akọ́wé sọ̀rọ̀ náà kábùkù.
káyọ̀ bá wọ́n wá bá wọn bá àbá lò tọ́lá pàdé àwọn àbá èmi ẹ̀ ti mọ̀ wọn ara mi èmi èpè àbí láàfà ṣùgbọ́n ní ìwọ̀n mi. àlẹ́ mi sì ní ilé ìjà kúlọ̀ kárí wọ̀ áálìmọ̀ wọ̀ kúlọ̀ áálìmọ̀ áàlìfú gbogbo ọmọ pálí ọjọ́ ń ká àbá tọ́wọ́ kẹ́ni kọ̀ọ̀kan ní òsì lò èmi àlọ́dọ̀ àwọn olùmúgbà ọmọ ìmọ̀ránà láì pẹ́ tí yóò ní ìkàwá yìí. ìmọ̀ bẹ́ lábẹ́ ìmọ̀ bẹ́ lákàyè ń bẹ lẹ́rẹ̀ àfihàn ọ̀rọ̀ ń bẹ lọ́kàn rẹ̀ káyà àkóyè mi ń bẹ lórí àhóyè. èyí náà ọmọ ẹgbẹ́ yìí wá wò wọ́n ní wọ́n náà ọmọ ìmọ̀ránà ǹjẹ́ ni ó mọ̀ tó ń bẹ onílára títí ìmọ̀lú ọ̀tá lójú yóò ṣe kó ìtọ́ lọ́rọ̀ tó sọ. bẹ́ẹ̀ ni wọ́n náà yìí ṣé wọ́n sọ̀rọ̀ sí mi ìtọ́lọ̀ ń ṣe fún ṣe é fọwọ́ sọ̀yà sí àmọ́ kò ṣe ń sì náà òkè àyàfi àwọn ènìyàn tó kó wàhálà máa náà. òun fi àkókò yìí kìlọ̀ sẹ́yìn àpá àtẹ̀ ń sọ̀rọ̀ lórí atẹ́gùn. wọ́n bá bí ní ìlú fẹ́ mọ̀ ẹ má tọ ọmọ bẹ̀. torí báwọn ọmọ àbí pé bàbá wọ̀ náà kó láyé àti wọ́n lè fẹ́ dẹ́kọ̀. oníbi àrẹ̀ láti máa fòbùkù a máa fi pẹ́ni tó sọ̀rọ̀ tó ń kiri gbogbo òdu ó ti wọ́n yẹ oríta tí ń bẹ̀ ń bẹ̀ ọwọ́ afẹ́ bì wọ́tọ̀ jáde orí. eléyìí jẹ́ láti fi ṣe ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ láàánú. mọ̀bárakà lẹ́nìkan tí mo rẹ̀ ń bì tí wọn náà ṣe fọ́ tó ní bá ìmọ̀ yìí ẹ̀lẹ́ mọ̀bárakà nínú nǹkan o. ṣùgbọ́n ẹni ọgbàgbé òjòjì ẹni ọrẹ títí òun fún wọn lọ́jọ̀jì ó ti di gbèsè àyà méjì tí wọ́n já bí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọmọdé gbèsè àyà mẹ́ mo ló ti dá mi. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم فذكر إن نفعت الذكرى فيذكر من يخشى يذكر من يخشى ويتجنب عنها الشقاء ويتجنبها الأشقى الذي يدعى نار الكبرى الذي يسرى نار الكبرى الله أكبر ثم لا يموت فيها ولا وذكر الله محمد صلى الله عليه وسلم القرآن تعرفه واحد من ìkìlọ̀ ńbẹ́ńbẹ́ sájìlá ńbẹ́ńbẹ́ ìdánilẹ́kọ̀ọ́ ńbẹ́ńbẹ́ ìtọ́nisọ́nà ńbẹ́ńbẹ́ ìpèníjà kíyèsí ńbẹ́ńbẹ́ àmàlà torí lè bẹ́ẹ̀ kiri ìnà fáàdì ìdèkẹ́rà. bàbá kí ìnà fáàdì ìdèkẹ́rà. wọ́n wọ létí nígbà tó bá rí pé ìrántí ló kù tí ó wúlò báwo níbi o. nígbà tí wọn náà bá wù òye sí wọn kọ́ adínú tí lágbájá ní lọ́wọ́ ìyẹn ni kó gbà pé èyí tó yẹ kọ́ rántí kọ̀lẹ́bì èṣù dẹ̀rù ẹ̀rù. ìwọ ni owó ara létí gbà wọ́n rántí ẹni náà fà á sì síkìrà nígbà tí wọn ti ọgbà wúlò. wọ́n a bá tú àyà kan sáwọn ẹgbẹ̀rún ìwọ ni ọwọ́ adúlá tó lè yàtọ̀. títí bẹ káyọ̀ bá wọ̀ ẹ́ lẹ́yìn. bá a bá wá ní nǹkan gbé kalẹ̀ àwọn olùdíjì.
ọ̀nà kiri ẹ̀yìn àbáyé nígbà tó ọba ìpẹ́rẹ́ tí ní òwúlò pàrọ̀ eléyìí báwo lè gbàgbé lọ́wọ́ má kìlọ̀ ọ̀rọ̀ ìpẹ̀rẹ̀ wá ti wá àtìkú lọ má ṣe sájíà bíkíà ìṣòro tí ìwé ìṣe fáwọn ẹ̀yìn àbáyé zikira níbi tí wọn bá ti rí pé ara èèyàn létí ni wọn máa ń fà ní wọn bí. àwọn ọmọ náà wà á létí kí wọn gbà ẹ́ sí. Sàyà bẹ́ẹ̀ kí ọ̀run náà àkàṣà. Olùkọ́ ní ọlọ́run tó rí pé nǹkan kọjú sẹ́nìkan kẹ́yìn sẹ́nìkan. Òun rẹ̀ á tí ò wúlò kù. Àbẹ́ni àwọn ọ̀lẹ́wù bí mọ́káyì. Ẹ̀rù mọ́tòmọ́tò tí ìyá lọ́tẹ̀. Bẹ́ẹ̀ni wọ́n ara sọ gbéra mọ́. Ibi ìdálẹ́ tí wọ́n á mọ̀ ìdí gẹ́gẹ́ máa fọwọ́ bojú ara. Olùpàánú ọlọ́run ní ọ̀rẹ́ títí àkẹ́kọ̀ọ́ ṣe fún lágbàdo yàtọ̀ fún tó. Èmi náà yàtọ̀ fún tiẹ̀. Ànábì ní dá máa lé ń bẹ̀rẹ̀kà, wọ́n ti máa lákà. Èyí tó bá jẹ́ tiẹ̀ ni ojú mẹ́jọ wọn gbà lọ. Èyí tí ọba kan ọ má da tiẹ̀ má kábùkù. Ó yẹ pẹ̀jẹ́ láti aṣèkọ́ gbèsè kánú. Kára wa létí ayẹ̀lẹ́gbọ́. Ọ̀rọ̀ tí mo wá padà ẹlẹ̀ lákọ̀ọ́kọ́ tí mo ní mo jẹ gbèsè ayọ̀ rẹ̀. Nínú Suratul Luqman. Salatu wa salam. Suratul Luqman. Súra orí kọkànlélọ́gbọ̀n. Al-Qur'an. Àyà ogún àti méje. Ọlọ́run wà nẹ́bí bẹ́ẹ̀ni kan bá ní láyé èyí táwọn orí ipò sí ní èèmọ̀ èrò bọ̀. Wọ̀láwọ́ ẹ̀nà wọ́n ní láàrí wọ̀láwọ́ ẹ̀nà láàbìlà àrídì ní ìjàjára tí ní àṣìlámú bẹ̀ẹ̀jájára tẹ́nà àpàlámú wàlàbárù yàmúdù ní ìgbàdì ìsàmọ̀ àtẹ̀wẹ̀ àmúgbò wàlàbárù yàmúdù ní ìgbàdì ìsàmọ̀ àtẹ̀wẹ̀ نفدت كلمة الله ما نفدت كلمات الله إن الله عزيز حكيم إن الله عزيز حكيم آية جوكو جوكو بوليس oníkéwú mẹ́jẹ̀ kí wọ́n tiẹ̀ tí kò tì. Ọlọ́run tó wà láyé ẹ̀ ń tẹ́tẹ́ ilé bá a bá kó gbogbo ogi ayé jọ. Gbogbo ogi tí ń bẹ láyé pátá. Gbogbo ogi tí ń bẹ lórí rẹ̀. Ìyára mo ọmọ rí ní ìṣẹ́jára ti àwọn ìyá. Ẹ̀mọ̀ bí ẹ̀rẹ̀ tí wọ́n gbé. Sọ́ọ̀tì lẹ́yìn àti ìpele tó fún wọn kún un wá. Lára adi ìgbòdú, a lè yọ bí ewé ìgbòdú. Irú gígẹ́ bí mélòó ní ìgbàlẹ́ yé. Ẹ̀yà kún un náà. Àwọn adi ìmí nǹkan. Ọlọ́run ní kó bá já sí wípé. Àná máa bẹ̀rẹ̀ àìsí mi ìṣàjá àtẹ̀lẹ̀ àkàrà. Ó ń bá gbogbo omi ayé. Tó ọgbẹ́ ẹni kálọ̀. Wẹ̀lì báárù. Lẹ́yìn tó bí ẹ̀rẹ̀ tẹ́lẹ̀ gbégbà àárẹ̀ ẹ̀ka ọwọ́ ara káró rẹ́dí ìtìwọ́gbè rẹ̀ ẹ̀kúnmọ́ náà ọ̀rọ̀ ajé ń káró lẹ́lẹ́yìn ìtìwọ́gbè bẹ́ẹ̀ ẹ̀yìn tẹ̀ bára Kùránì ẹ̀ lọ́wọ́ ẹ̀ bá gbogbo tí ò wúyè ń bẹ̀ yá ìwé fi kọ́ ṣùgbọ́n yẹ́lẹ́ ni wọ́n fi sàmì orí ẹ̀ bí ọmọ bí alfred wọ́n wá fi ẹ́dí báyìí wọ́n fi ṣẹ́kìlù.
Al-Qur'an ni bẹ́ẹ̀ lọ́wọ́ ní gbogbo ojú ayé. Ìjọba àdúnyà pẹ̀lú àwọn ìṣe lẹ́yìn kálámì. Wà lè báàrù. Ẹ wá mú gbogbo ìwúlò. Yàmútu wúlò mi máa dì í sàmú àtò àbòrò rẹ̀. Lẹ́yìn tí ibùdó méje kan tí mo dúró fún yín tó ń bẹ. Tójú yóò lè tó bẹ̀. Wàbárù àyàwó ánẹ́tì. Wàbárù àwòsáàkì. Wàbárù àríwáyì. Jẹ́gbẹ́rún ilé kàwé padà. Lẹ́yìn rẹ̀ lẹ́wọ́ abẹ́rẹ́ lọ́dún èmi ọlọ́run pé afẹ́kùn mi yìí ó máa ṣàrílẹ̀ afẹ́ lò. Ẹ̀ ń wá ń kí gálàmù tó ń bù yìí. Lẹ́ ń fi ń kọ̀ kankan. Àbá ibùdó méjèèjì mú ti tó ìjọ ọ̀gbẹ̀. Lọ́sì jẹ́ ti kẹ́lì náà kí lọ́sì jẹ́ ti kẹ́lì mẹ́jẹ láì wà ní báyìí ìyàwó òdù. Lẹ́yìn tí odò méjèèjì yìí wá fẹ́ jẹ ẹ̀rọ àpẹ gbogbo odò ayé àádọ́rin odò ayé. Ìjọ ṣọ́ọ̀rù lórí ìjọba tí àwọn odò kan jẹ́ bàrùlẹ̀. Ari, ani majima wele baara yi yari. O ni a fẹ́ omi tí mbẹ́rẹ́ bẹ̀rẹ̀ ṣe oríṣi kan. Lẹ́yìn náà, nínú àwọn odò yìí, òkú ti èkó sí ń bẹ̀. Ètò lásán lò àyà sí omi. Ìrọ̀lú dáhàrù. Bàbá ẹ wá fún gbogbo àádọ́rin ibùdó tí ń bẹ láyé. Tí wọ́n lọ pàdé ní Atlanta, àwọn mẹ́rin ló pàdé mẹ́. Sọ̀rọ̀ mi, ẹ̀yà ọ̀pọ̀ pẹ̀lú ẹ̀yìn. Wọ́n wá fún wọn sẹ́yìn ìbílẹ̀. Wọ́n wá sí ọ̀wá bí ẹgbẹ́ wọn fi kálámù bọ̀. Yòmú dùnú omi máa di ìsọ̀bọ̀ àgbọ̀ àbọ̀ òní. Ẹ̀sìn odò àádọ́rin ayé ẹ̀sìn ṣàtìlẹ́yìn méje tọ̀dọ̀ ọlọ́run tí wọ́n èmu tí wọ́n fi wẹ̀. Nígbàdí ìsọ̀bọ̀ àgbọ̀ àbọ̀ òní. Wọ́n wá torí ẹ̀sìn gbogbo odò yìí kalẹ̀. Ẹ̀yìn máa tún lọ́ wọ́n fọ́ ọ̀gbọ́nọ̀ ìlà ìlà ha. Ẹ̀yìn máa lọ́ ha. Máa ń fi dẹ́sí kẹ́lí máa bò wá. Àbáyé ẹ̀kí lè pọ̀ kankan lára kẹ́lí ọlọ́run. Máa láti dẹ́sí kẹ́lí máa bò wá. Ẹ̀kí lè mọ bí ó kọ nígbà. Ṣébí fẹ́ mọ bí ẹ̀kọ́ dé kábíyà. Máa ń láti dẹ́sí kẹ́lí máa bò wá. Wọ́n pàṣàmọ̀ ọ̀rọ̀ ni owó wa túmọ̀ ẹ̀. Ayé ti ní ọmọ. Lórí bẹ́ẹ̀, ibi ni wọ́n dúró lọ́sẹ̀. Ìyá kò mọ̀ lọ. Lọ́wọ́dọ̀ ọ̀sẹ̀ tí ń bọ̀. Bàbá àti kàní ń jà. Ọmọ bí ìjà ni wọ́n sọ̀rọ̀. Ọmọ bí ìjà bá àwọn tí ń bẹ lẹ́yìn ọ̀tọ̀ kò ní ká. Lórí bẹ́ẹ̀, ìyá kò mọ̀ lọ. Ó bá àwọn ẹlẹ́tọ̀. Ó bá lórí ọlọ́wọ́ akọ̀jú aláàbọ̀rẹ̀ yìí ni. Àdámẹ́lá èdè ìgbé ìbàdókọ́lá ṣètò sáání. Ó káyí gbogbo èyí tó ẹ̀jẹ̀ òfìṣà. Ó báyìí lẹ̀ ń jẹ́ adé bá jòkó. Ọlọ́mọ bá kẹlẹ̀ kọ̀ọ̀kan wá. Subahana rabbika. Ọ̀rẹ́ ilẹ̀ jama dúró. Wọ́n bá wà máa ń rẹ̀ ọpẹ́ lórí ìjọba tí ẹyọ mẹ́ta. Alhamdulillah, 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 alhamdulillah. Orúkọ Bùfárù ló ní ráńpẹ́ ẹyọ mẹ́ta. Agbẹ́mẹ́lá, 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 Ṣáàdà ló ní bíntì ẹyọ mẹ́ta. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Ní ọ̀sẹ̀ yìí, súwà yìí náà láàkókè. Súwà tá a mú ọ̀rọ̀ wọn bẹ̀rù jù. Òun náà láàkè. Súratul Luqman.
láti mú òòrùn kúrò lójú àwa tó yìí ń kọ́ nípa kú ẹni wa Alhaji Abdul-Lateef Adébọ̀wálé. wọ́n fẹ́ kó òòrùn ọjà lójú ẹni òyì ń kọ́ pa ẹ̀. bẹ́ẹ̀ ti gbọ́ sí o bẹ́ẹ̀ ti wù ìwò làwa náà gbọ́ sí àmáwọ̀ ògbé gbàgbọ́ mọ́. Tọ́lá ti gbé ọkọ̀ọ̀kan ní sálẹ̀ lóhùn. Lóòkọ̀ yẹn tí wọ́n fi bẹ̀rẹ̀ nígbà bá fẹ́ parí ọ̀rọ̀ ẹ̀ ni wọ́n yà sí ní ọkọ̀. Ṣùgbọ́n tẹ̀lẹ̀ pẹ́rẹ́. Ọlọ́run ní wọ́n wá sójú sí ọ̀rọ̀. Ilẹ̀ ìlànà. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا مرمي وعبد اللطيف àti fún ìdáhùn yìí kó lójú ẹni tí ń dààmú. Ọlọ́nìlẹ̀ láhà iná láhà Inna Allah. iná àwọn èmi ọmọ bẹ́ẹ̀ ni oníkéwú tí í pè ṣùgbọ́n lọ́dọ̀ àwọn onímọ̀ iná láhà ìtumọ̀ ilẹ̀ ni ẹni tọ́tọ́ lọ́hùn jẹ́ ẹni tí ń jọ́ lọ́hùn ẹni ọgbà yẹn bá rẹ̀ lọ́lọ́hùn ẹni tí ọ̀kọ́jọ́ tí ò kú lọ́lọ́hùn. ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n gbókù ẹ̀ka lè pẹ́ mọ́. wọ́n ní gbogbo tó kù ní gbogbo ní ẹ̀kọ́ mu àmọ́ báwo ń bẹ lọ́jọ́ ìsinmi ẹ má kẹ̀lẹ̀ fún ẹ̀kẹ́ má kàn fún. márùn-ún tí ń bẹ lọ́jọ́ ìsinmi èmi lè ní ìlú lò nígbà ọba yẹ kí n lò àbórí ẹgbẹ́ yẹ kí n lò. ilẹ̀ ìlànà Inna Allah. ẹni tí jọ́lọ̀ orin dọ̀wọ́ ilé mọ̀ọ́sá. Inna Allah. Indahu ilmusa. Nínú rọ̀, àìsíámà nìkan kọ́ lọ́lọ́run ń tọ́ka ń bẹ̀rẹ̀ wá ní òtún bẹ́ẹ̀. Ọ̀nkà ń sáré kí ọ̀dà bá ọ̀dà wo ni ìgbà tó ọ̀dà ọ̀dọ̀ mi ìwọ̀n ẹ̀ wà. Bọ́bá ìmọ̀ lẹ́yìn ojú, bọ́bẹ̀rẹ̀ sí ìgbà tiẹ̀ kùtùkùtù rẹ̀. Àbá, wọ́n bá ní ìmọ̀ náà mọ níbi tí ń gbé sáré ńlẹ̀ ní kó tún gbàdá lórí ìlú. Ilé ìlọ́bẹ̀rẹ̀ tẹ àwọn ọkọ̀ tún gbàdá lórí ìlú mọ́ lọ́wọ́. Sáà àsìkò tí kálukú ọ̀dà bó ti fẹ́ dà lọ́dọ̀ mi lọ́wọ́. Èyí ó jẹ́ kẹ́mi pẹ̀lú ní ó gbé ikú arákùnrin wọn kúrò lọ́dún èèyàn. Wọ́n bá pẹ́ wọn tí wọ́n láwọn làwọn pa àwọn ni wọ́n pa á. Èyí ti rí ń jẹ́ ìyá rẹ̀ bí tí wọ́n pa á. Ní àwọn ọ̀mọ̀gbà tí ó dà bó ti dà. Ọlọ́run fi ìmọ̀ orúkọ ní ìsìn ààrẹ. Bó ti wá lóore. Nítorí wọ́n wá ní sáà kàlìkìyàmà ẹ̀gbọ́dọ̀ rẹ̀. Inna Allah indahu ilmusa. Gbogbo yẹn lọ fún ọkọ̀ rẹ̀ fẹ́ kọ́sẹ́. Ìmọ̀ ọ̀bẹ yẹn bí èmi mọ̀mọ́. Indahu ilmusa. Àsìkò tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yóò yege tàbí lórí tí ó máa ń sàlẹ̀ lórí. Alórí ìpàdé káfíńtà. Wọ́n ń sọ̀rọ̀ wọ́n máa sí wọn. Ọ̀pọ̀lọpọ̀ fẹ́ gbé ilé kíkà fún. Wọ́n ń sọ̀rọ̀ lórí òkọ̀. Ìgbàgbọ́ wọn ẹgbẹ́ ọ̀rọ̀ rẹ̀ kàyà dáná. Ẹ̀rọ ní gbogbo ilé wà látara àga kó tó máa kàn ní. Ìmọ̀lá lè lòmí lọ́wọ́. Wọ́n dájọ́ ẹjọ́ kan alábọ̀ pé bí ó ti dẹ̀rù kò ní kọ́ ilé bẹ̀. Àmọ́ wò ó débẹ̀ fún ìmọ̀lá náà. Inna Allah indahu ilmusa. Wa yunazzilu al-ghaytha. Káyọ̀ kìí lọ. Wọ̀nyí náà tí ò lè gẹ́yà. Òjò tó ṣú. Yorùbá ní ọgbọ́n bí ìlòjò lọ́bẹ̀ tó fi agbádá nù. Ọ̀dọ́ ni orí ó sùn lù yín lò. Àjàṣẹ́ ní lọ́rọ̀. Onítọ̀ wá dàlú ìwé ló ti rí mi.
وينزل الغيث yóò wálẹ̀ bí ò ní wálẹ̀ ó kù lẹ́gbọ́n ní ìlú lọ́mọ. ibi tí ó wà sí èmi lọ́mọ òjò ọmọ ń fa èèyàn lágbègbè tí ò ní dé lànà àbájá. abẹ́rẹ́ ní sà. òjò kan pa wá lẹ́yìn kàtà mọ̀ ń gbé ní. òsì lóṣù mẹ́ta. ẹ̀yin bẹ́ẹ̀ wá ẹ̀gbọ́dọ̀ dìde ẹjọ́ kò ẹjọ́ bàbá. ní òjò ní àwọn káwọn ní ibi ó ti. olú ọ̀yà làbá lójú wọn aṣọ wa tútù bá di gbígbé láì sówó. ọlọ́run lójú tó sùn irú ti ń fi ọ̀ ẹnìkan yóò lè lọ. sọ́kọ́jọ́ tá ìtọ́rọ náà ló sú máa sì ní ọ̀rọ̀ tìbàlújẹ́. ìlú àgbákò dúró wá nílé. àgbákò lẹ́gbẹ̀ẹ́ ìgbà tó sú. wọ́n ní àti òsínà rẹ̀ lọ́dọ̀ ẹ̀yìn náà ni. ẹ̀kúnmọ́ náà. tani kọ́rọ̀. wọ́n máa bẹ̀rẹ̀ kanú jẹ́ pé ó kò ẹ̀ sì lè bá mi ká gbogbo kẹ́lẹ́ ìtúbọ̀ fi bàjẹ́. inú ẹnìkan ó sì máa gbogbo ọlọ́run. lọ́pàá tí wọ́n lọ lọ á ti ẹ̀sùn àlàáfíà. àwọn àgbẹ̀ yẹ ò lè yẹ yín bí. ẹ̀yìn kò mọ̀ wá. àgbẹ̀ ọkọ̀ tí lè bá máa fi àfikà lọ gbọ̀gbọ̀dọ̀. owó èdè. ọlọ́run ní tójú wọn gbà yọ tí ó bì í. èyí wọ́n wà. ẹ̀yin máa ń dín ní ìlẹ̀gá ọ̀gá. ṣé ẹ pé òpè ní mẹ́ta? bẹ́ẹ̀ ni mo ti sọ fún yín rí mo ní ẹ̀sùn òjò òun ní ìsọfáyé pé òun fẹ́ wáyé òun ò nà rírì atẹ́gùn tá a fi fẹ́ òjò tó jẹ́ afẹ́fún torí òjò ọ̀gbọ́dọ̀ wálẹ̀ lójú. ọba wálẹ̀ lójú lọ́ba ọ̀kọ́jú bí o bá ṣe òwe pa wọ́n ní kò ṣe tí ń tókè bọ̀ sí ilé ọgbà wọ́n ti ta ayé ìlú àbọ̀. ẹyà kùnà èyí tó tókè wá ń jọ kan wọn ò sì rí lẹ̀ mọ́. ẹyà kùnà ọlọ́run ẹgbẹ́ ń tọ́wọ́ rò ó tókè wá lò. àyíká ń bí lónìí ẹ̀ka ẹ̀ka ọlọ́run yóò dùn. Báàgì tèmi lẹ́yìn à, omi táà mú nìkan kí yẹ́lẹ̀. Ṣé àrà títọ́ ìtọ́ pàtẹ́lẹ̀ ọ̀nà lójú ọ̀nà ìgbà tí ń lọ kó bàlújẹ́ bá mú sí àtijọ́ rẹ̀? Òjò náà ní ṣùgbọ́n kúta lọ́wọ́. Ẹbí mi lọ́nà ọmọ fún kúta ní èdè tí ọ̀rọ̀ tó rà nílé. Ẹ kú mọ náà. Òṣìṣẹ́ ti àwọn ọmọ sáwà. Òṣìṣẹ́ ìlú tó ti bìrì ọ̀rọ̀ àti jáde. Ọ̀nà ilé mi mọ̀ nípa kódò ìṣe kọ́rọ̀. Wọ́n bá wá rọ̀ ẹni tí ó bì èmi lọ́rọ̀. Wọ̀nyí àlámi náà fi là ara máa. Ẹbí kò bẹ́ẹ̀. Èyí tí mo pa májí ní àpò bí ìyá ọmọ. Èmi mo mọ̀ náà. Àgbẹ̀kẹ̀lé ní ẹ̀jẹ̀ bí ti Adébọ̀wálé ni. Ọwọ́ ayẹlẹ́jẹ́ kúkúrú. Ọbọ̀jọ́ díẹ̀ nínú kúkúrú. Ọwọ́ akọ nígbà díẹ̀. Ọwọ́ abẹ́tẹ̀ méjì ọ̀ṣọ́ wájú. Bàbá ẹ̀gbẹ́ ilé bàbá ẹ̀gbẹ́ rẹ̀ náà ló ń bẹ̀. Bàbá bá rẹ̀ lè rí àwọn abẹ́lẹ̀ nínú ìwòsàn wa. Àbájá. Ẹlẹ́kùnrin wa. Àwọn kẹ̀kẹ́ gba owó kalẹ̀ bẹ́ẹ̀ lọ owó ọjọ́ orí ẹ̀rí àgbẹ̀. Ọlọ́run ní kẹ́kẹ́ alẹ́ wáyé. Akẹ́kọ̀ọ́ oṣù wa àti ọdún mẹ́ta péré. Ọba 370 rẹ̀ sílẹ̀ at 3,000. Ó gbà wọ́n sínú Islam. Ó gbà wọ́n sínú agbo Islam. Bàbá òun ni wọ́n rí ṣe. Láti ìdájú àárẹ̀ bá ọ, ìdásán bá ọ, ìyálẹ̀sá bá ọ, ọ̀sán dé bá ọ, àṣẹ alẹ́ dé bá ọ,
ìrọ̀lẹ́ dé bá ọ alẹ́ tó ń lẹ́ lọ ọ̀rí nǹkan kan ṣe wáyé nípa ọlọ́run bọ́ọ̀ bá rí nǹkan kan ṣe lálẹ́ báyìí náà dé ọ̀rọ̀ rẹ̀ wíwọ́ adébọ̀ alẹ́fọ́ ọdún mẹ́ta péré ìbáyé sọ̀rọ̀ ọ̀rọ̀ náà yíwọ́ ìṣọ́mọ ní mọ́mọ́lá ìrìnà ara ọgbẹ́gbẹ́ máa bọ̀ wá sí ìgbésẹ̀ òtú àti ọwọ́ àlọ́dẹ àwọn kata lè mọ̀ gẹ́gẹ́ bí olórí kó rí tàbí olórí ìlú. ẹ̀jẹ̀ ń tẹ́lẹ̀ fẹ́ ṣe ẹ̀fẹ́ yìí. ṣé ọlọ́run ọgbẹ́ yóò ti ṣe bá àti sàmúrú lọ́wọ́ wàá gbọ́ lẹ́yìn rẹ̀. bẹ́ẹ̀ wàá ti olórí ìlú kan wájú. olórí ìlú náà máa pariwo. ẹ̀yin tó ń gbàgbọ́ ìkùránì tẹ tẹ́tẹ́ ní èkó ní kúrọ́jú èkó ẹ̀yin náà. olórí ìlú náà máa bẹ̀rẹ̀ lẹ́nu. yóò pa àtọ́kọ́ ọwọ́ tó. sọ́wọ́ ẹ̀ ti tó á lè fi ẹni tí ọwọ́ ìlú ìlú rẹ̀ náà. ayọ̀ ọdún tí wọ́n á lò láyé tó bá nílẹ̀ yẹ tẹ́lẹ̀ bọ̀ wá lórí. òdùbà wọn ń tẹ̀sán gbogbo yàrá ìgbẹ́lẹ̀ kí ló lè yọ lọ́dún. bí n bá tiẹ̀ máa tọ́jú gbogbo wọn máa tọ́jú tí wọ́n ṣe ìdáhùn rẹ̀. sáńdé kọ́kẹ́ yìí lọ sáńdé kẹrẹkẹ àbí kẹta. sáńdé kẹta yìí òjò wọn ọmọ adájọ́ òṣùwọ̀n kó dé wọn. ẹ̀dá kan ló ẹ̀dá yìí bàbá yìí ti kú bàbá yìí wọ́n ní ọwọ́ àlọ́bíṣẹ́ ẹgbẹ́ ìdí kan bá a bá dé àti pé gbàtẹ́ olókùnkùn ọdún àti mọ̀lẹ́ nílẹ̀ sí. ẹjẹ́ adé káṣí pàdé bàbá owó táyì sí ẹnìkan ní ọ̀nàjà ikú ọmọ àwọn ọ̀rọ̀ ìyá lọ gbé sínú ẹnìkan ẹ̀wọ̀n èyí nínú rẹ̀ tàbí nínú tí ó gbé lọ́bẹ̀ ẹgbẹ́ káwọn ará rẹ̀ ti rọ̀ fún wọn. bàbá kan ló lọ wá ní àdúgbò àlékún ní ìgbà tó kú àbá wọn ṣe é bó ti yẹ kán fún ìkìlọ̀ tó mú wá sí fún ọ lálẹ́ kàtà mọ̀ lẹ́yìn tá a ṣe fìdáhùn tán torí níjọ fìdáhùn àwọn àfáà ló mú lọ lẹ́yìn rẹ̀ rẹ̀ wọ́n ṣe ní ilé ìlú ní tọ́jú lọ́rọ̀ kan lórí ẹ̀rọ aṣọ̀bà tọ́lọ̀ ní kọ́ máa bẹ́ńtò sí ní ọ̀rọ̀ wọ́n máa ń pàwọ́ kan ní ọ̀rọ̀ bàbá ọ̀rọ̀ ọ̀kan ní jẹ́bẹ̀ èmi náà bẹ̀rẹ̀ ọ̀tún ìlú fẹ́ tó lọ. ìbá tí mo rí mi lẹ́gbẹ́ àbá lẹ́gbẹ́ bẹ́ẹ̀sì mi ọ̀ṣọ́. àbá tẹ́ǹtì látẹ́lẹ̀ bí ogún lòrò ń pa àìmọye owó wáyé tẹ́ǹtì ẹ̀yọ̀ kan náà wọ́n gbé kalẹ̀ ńlọ́rọ̀ ọ̀bùdú káǹtì àwọn tá a wà lábẹ́rẹ̀ ọ̀gá 10,000 láti fúnra wa. mo wá fi ojú mi káǹtì àwọn tí ń bẹ lábẹ́rẹ̀ tẹ́ǹtì ọ̀gbẹ́là báwọn náà wọ́n láti lé ọba ti 10,000 báwọn ti ráyè lábẹ́rẹ̀ tẹ́ǹtì ẹ̀yọ̀ kan ti lé. òjò ń pawọ́ inú wọn sì kù. omi ń mú ìrẹ̀lẹ́ gbogbo náà lórí ẹ̀rẹ́ lórí tíìbì àṣà ìlú nǹkan àṣetán àṣetùdá àwùjọ mọ wá tàbí òkú tí ń bá ń gbé òkú tó bá ṣe délé bí ọjọ́ tẹ̀lé ọmọ tí wọ́n ní í ṣe láti ẹ̀sìn wá àti lágbára ọlọ́run náà wá bẹ̀. nínú òkè ẹ̀sìn ìṣojú rẹ̀ ti bí ọtí ìgbè ìṣojú rẹ̀. ọlọ́run ò ṣe pa ìwé náà bó ṣe pàdé bọ̀rọ̀ ní lọ́wọ́. nítorí pé ọjọ́ fìdáhùn lálẹ́ èèyàn pọ̀ ìjọ gbọ́wọ́ àti àkọ́kọ́ Muhammadu Jamiu Adégúnwà oníkèémí ṣe. síríìtì yẹn tóbi lábọ́lájí èrè kalẹ̀ pọ̀. síríìtì pẹ̀lú ọ̀tún ó wù èrè kalẹ̀ pọ̀.
sí ìtẹ̀gbọ́sì ó ń bù èrò kalẹ̀ bọ̀. ìgbà tẹ́lẹ̀ ó fi ráyè lọ́dọ̀ wọn ọ̀pẹ̀lọpẹ̀ àwọn rẹ̀. láti ibi mo gbé mọ́tò mi sí olùkọ́sì ìṣẹ́gun ìtòrí àdáni. tẹ́lẹ̀ kan sì tì mí wọ́n taari rẹ̀ kó lọ́nà fún mi. èmi ni ó ń bẹ àwọn sọ̀rọ̀ ìgbàgbà. àwọn tẹ́ǹtì yìí jù mí lọ lọ́dọ̀ ọlọ́run. ẹ kàn bá mi bẹ̀rẹ̀ ní pé ẹ dákun ẹgbẹ́ wọn yóò kọjá. ọ̀rọ̀ á ti mọ̀. Gbogbo ní ìjókòó náà ní wájú ọmọ ìṣe òtún ṣe. Ẹni tí ń yè sùúrù ọ̀nà yè sùúrù. Ọ̀nà ẹni tí ń wọlé láti mú lọ ẹnu. Ìsìlá ẹ̀mọ yìí tẹ́lẹ̀ ṣe fún. Ẹ̀mọ pé kí wọ́n ní ìsìlá. Táǹjẹ lọ́sàn-án bọ̀. Àwọn ará sọ̀rọ̀ àwọn tí ó pé ìgbàlá ni wọ́n ní tí wọ́n rẹ̀ lẹ́sìn. Èmi ọ̀mọ̀dé yẹn ṣe ń gbà yí àṣìlá ìṣiṣẹ́. Àwọn bàbá tá a lé bí rèé. Tó gbogbo ọ̀nà sẹ́yìn ọgbà àṣìṣẹ́ kò jọba ni wọ́n ti fò ìjọba. Wọ́n yìí mọ bí èèyàn gbé dé owó tó promotion. Àbá! Tọ́jú ìwọ̀n ìdààmú rẹ̀. Ẹni tá a bá tó àìrí tó òòtó. ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي تموت إن الله في الجزء má ti ń padà dé láti lé mọ bá bọ́ ní tèmi ìfẹ́ gbọ́. ó ní àwọn amòfin kan àwọn adájọ́ kan àwọn olówó kan àwọn gbajúmọ̀ kan wọn láwọn ó fún ìpàdé wàlẹ̀ àwọn lọ sí ibòmí. ṣé ń báwọn pàṣẹ bí obìnrin náà ti fẹ́ lọ́rùn wọ́n fẹ́ sọ ìsìlámù lẹ́nu ni wàhálà àti nífẹ̀ẹ́ olú ẹgbẹ́ lọ́wọ́ àwọn ẹgbẹ́ lọ́wọ́ àwù mo láwọn abojú sí àmọ́ mo jẹ́ ọmọ mọ̀ lálẹ́ kàtà mọ̀ pẹ̀lú ẹ̀ka débi ìtàrí ẹ̀ á ti hàn ọpọlọ òun lọ sí òsì àwọn àgbà. Àbá adúgbòdàbọ̀ ọlọ́run àlàáfíà nílá ọlọ́run ọwọ́ kí adúgbò wà ní. Ìbáwa dúró tàwọn ọmọ tó gbé àyíká lẹ́yìn rẹ̀. Ọba iná ayélujára mẹ́rin kan báwo àgbàlagbà ti ṣe bẹ́ẹ̀ bá parí ẹ̀ṣẹ̀ táàyè ọdún kọ̀ọ̀kan lọ. Ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ bá lọ rí nígbà àgbàgbà ọmọ ilẹ̀ ọ̀rọ̀ bá lọ rí. Ọ̀gá ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀rọ bá lọ rí. Ẹ̀rọ bá lọ rí báyìí ní àdìgbà. Olúwa máa tẹ̀lé lọ tó máa rà tàbí sí mo gbàgbà. Wọ́n máa tẹ̀lé náà tó máa rà tàbí sí mo gbàgbà. Ibi ìlú ń bọ̀ wá sí lónìí ní gbogbo wọn mọ̀. Ibi àlọ́rọ̀ là mọ̀. Lọ́la ẹni tí ó lọ bí àbùkù wọn ní wọn náà oṣù wa gbé nǹkan ní nǹkan. A sì jọ pé jíbi dáadáa lónìí. Ọlọ́run ọ̀gá mi ọ̀ á sì lọ bẹ̀. Wọ́n máa fi fi àdúgbò wá àti bàbá mi rè. Kí ọ̀wá mi rè. Ẹnu mi ń bẹ lọ́la. Àbá ọ̀nà Ìbàdàn ni ó kó wọn lọ wọn ní ìtàn kò rí bẹ́ẹ̀ mọ́.
adókòtò ìlànà lọ. ọ̀gá àti àmì ìdílé ọ̀gá ta nínú èmi àtẹ̀yìn tó lè fọ́ sọ́yà ọmọ ẹ̀fẹ̀ pẹ́ẹ́bí báyìí là ń lọ lọ́nà ọmọ ẹ̀fẹ̀ bí ó yẹ lè lọ́rùn ní àbúrò tààrẹ lọ́nà àkàlọ́mọ̀. máa ń fọ́ ọ̀pọ̀ kí n fi ń dàda nì. wọ́n bàbá ń sọ pé àwọn ọlọ́pàá sọ nípa ọjọ́ mẹ́ta tí ń bẹ láyé. olóòtú ní àdámà ilé mọ̀lẹ́yàwó. wàhálà ń máa fi lẹ́yà ń mi. wàhálà ń fi kọ́ bẹ̀rẹ̀. wàhálà ń fi kọ́ bẹ̀rẹ̀. wàhálà kẹ́mẹ́ni àìrí máa fi gèdè la. wàhálà kẹ́mẹ́ni àmì ìmìtì máa bẹ̀rẹ̀ lẹ́yìn àmì. ẹ̀rọ bẹ́ẹ̀ ti ní bẹ́ẹ̀ ní nǹkan tí ń ṣẹlẹ̀. lẹ́nu ìgbàlẹ̀ ẹ̀mọ́ yìí dájú kò ní lórí pọ́ńpà ẹ̀. wà á bí ìjọba ní gbogbo ẹ̀rú wa nílé epo kú bẹ́rẹ̀. wà á àwọn tó bá rẹ̀ pé wọ́n ẹ̀já wa pẹ́ àrẹ pé ó rìn. wà á ẹlẹ́gbẹ̀ẹ́ bí wa àwọn ni àbáwọ̀ àbíjọba. ọ̀sẹ̀ ni ó lè wí. wà á olúkún ní ìjọ bàbá tó lọ ń gbò ní ìdóyè ìwòrí bí lálà dé. wà á mọ̀ tó bí lálà ní àwọn ọmọ sọ jáde. ìbí lálà dé. kẹ́tẹ́kẹ́lẹ́ ilé rẹ̀ kú ó abẹ̀rẹ̀ pọmọlẹ́rìn. àwọn òkú ṣe fẹ́ òòrùn jáde ilẹ̀ kékeré tó ń kú òdòdó láyàbá dé sáńtẹ̀lá àríyáàlì. ọ̀pọ̀lọpọ̀ ń bí láyà kan làwọn ọ̀ka ilé ńlá Nàìjíríà lẹ́nu. àbá bẹ́ẹ̀ bá wá bí mí kí wọ́n ṣẹlẹ̀ lórí wa nígbà tá a dé ní ètò ìwé tó lọ́kàn yìí. ọmọ tó lọlẹ̀ láti àárọ̀ dìgbò wọ́n lá àwọn òṣèré ọ̀gbọ̀n àwọn ọ̀gbọ̀n torí mo ní ibi ìdáná kú